bàbá tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n irú èèyàn tó jẹ́ kò ní ìdíkáyè tó máa sọ àgbétorí àsùnwọ̀n. Gbogbo èèyàn ló mọ̀ pé ní ẹ̀ka ọdún gbogbo àtìlẹ́yìn òdùlé ọjọ́ wà ní àwọn orí bá kọ́ bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta èèyàn lè máa rí wọn. Gbogbo ọjọ́ tẹ̀lé ọlọ́run ilé ìgbà rẹ̀ ó bá fi tó yá wá ó bá gbogbo wa àwọn ọmọ ọlọ́dà wa tọ́jú wọn àwọn ìyàwó ẹ̀ ọlọ́dà wa tọ́jú wọn gbogbo nǹkan tó lè sílẹ̀ ọlọ́run má jẹ́ kó dìbàjẹ́ àwáyé ikú kò sí ẹni tá a bá bí ó di dandan kó padà ó dé bus stop tí ẹ̀yìn ẹ̀ ó ti ṣe ètò lè ṣe àwọn tó kù ní káwọn náà ṣe tá a bá lè ṣe kó tó di wípé gbogbo wa lọ lẹ́ẹ̀kan sí orúkọ gbogbo ẹgbẹ́ our prayer for our beloved brother Ọlọ́run kó bá wa fún ní Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ Ọlọ́run bá wa kẹ́ èèyàn dáadáa ní Ògógó èèyàn dáadáa ní kò jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan mi lẹ́yìn dáadáa bàbá ti sọ pé èèyàn dáadáa adẹ́ni tó wà upright adẹ́ni tí kì í purọ́ adẹ́ni tó straight adẹ́ni tó jẹ́ pé ìgbéda ẹ̀ ó dáa ju àdá ẹ̀ lọ èèyàn dáadáa ní Alhassan Babatunde Taiwo sọ́nà lánàá bẹ̀rẹ̀ kàwé orúkọ ẹni tí mò ń sọ̀rọ̀ ní ṣìdá mẹ́wàá bí ọdún kákàwọ̀ ẹni tí ó ní kò yẹ kí n bọ́ síbi ìsọ̀rọ̀ rárá àwọn wọn pè mí nítorí ọ̀rọ̀ ọdún fákàtọ̀s tó bá ń sọ pé ọdún fákàtọ̀s ilé ọ̀dọ̀ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀sán di ọ̀rọ̀ ọdún fákàtọ̀s lèmi àti Táíwò Hasan Ògògó láti jíjọ jẹ́ ọmọ Èbúté Mẹ́ta tí ó ń sọ̀rọ̀ 40-45 years. bàtí inú mi dùn níbi lẹ́nu ó fi hàn tí wọ́n bá ń fẹnu ròyìn èèyàn ó dáa béèyàn ò bá dáa tàbá ti torí owó tó wà lọ́wọ́ tàbá ń sọ pé ó dáa àṣírí àtúnijọ́ tí irú nǹkan bá ìgbà ṣẹlẹ̀ ẹ̀wà lórí ẹ̀rù ṣé kò sí gbogbo àwọn tó ní nǹkan ṣe ń bí ilé ni àbúrò àwọn kálukú ń bí lásán ti ń ṣàdúrà fún èmi mọ̀ pé ibi tó tó ń dojúkọ lọ́hùn Táíwò Hasan lè níṣòro náà ló ń bá pàdé tó dùn mí nílé ayé mi nínú ọ̀rọ̀ ẹ̀ ní pé mi pẹ̀lú ẹ̀ wàhálà tàjọ ṣe lórí ọ̀rọ̀ mi pé ó máa jẹ olóyè kákàwọ́ of Lagos ìjọ tó wá mú mi lọ sí Palace Táíwò sí láyé. àjọ plánù èmi òun Yínká Quadri ìjọ tó kọ́kọ́ náwó mi sókè láti 2009 ẹ̀rọ bóun gbọ́ngàn ló ń joyè mi tó ń fò sókè tó ń kúrò tó ga ẹ wá wò ọ̀sẹ̀ kejì àbọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí Palace lọ sọ́dọ̀ kábíyèsí àwa ń ṣe ìbò tiẹ̀ lẹ́yìn tí mò ń gbọ́ ládùúgbò àgbéjọ tàbá máa wúyè gbogbo ayé ló máa wà ń bẹ̀. ní orúkọ Alhaji Abdulganiu Akànnì Yínká Quadri chairman ọdún fákàtọ̀s òun ní fáìsì ẹ̀ níjọ́ náà lọ́hùn tí wọ́n fẹ́ sọ Ògògó ló kọ́kọ́ dúró ní Yínká ló lórí òsèlú tó máa. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ògùn state ẹ̀yin most especially ẹ̀yin ọmọ Yewa ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀
bẹ̀ yìí èmi ò kàǹpé fún yín o ẹ wo láǹkan iye ọkàn tí Yayi ṣe fún wa yìí òun ló sọ pé owó hospital ibikíbi bá ṣe ń sọ̀rọ̀ nígbà tó lè gbé travel ó tún fly doctor wá látòdì India kan wá dúró tì bí ó ṣe orí ẹyọ kan ẹlẹ máa ṣe ẹ bá wa fi dìbò yín fún Yayi ẹ̀bẹ̀ ẹyọ kan táwa ń bẹ̀ yín nìyẹn Ọlọ́run Elédùmarè Ọlámilékan Yayi Ọlọ́run àdó tiẹ̀ àárọ̀ ẹ̀ lójú o ẹ̀yin ọmọ láàrò àmì fún eléyìí gbà o lágbára Ọlọ́run gbogbo àwọn tá a fi lé ilé wálẹ̀ tá a wá síbi àdélébáre àrèmọkórè àkóyá ibi Ọlọ́run àṣekú ń sinmi fún ibú ẹ̀. ìṣẹ́jú méjì. Sàlámà ni ó sinmi fún Ọlọ́run apáṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run apáṣiṣẹ́ rẹ̀ atọ́jú àwọn ọmọ ẹ̀ ojú wẹ̀yìn kò tọ́jú àwọn ọmọ ẹ̀ rà ọmọ ẹ̀ o lè ṣe bí ìyá o lè ṣe bí ìyá o lè ṣe bí bàbá o lè ṣe bí bàbá o ojú wẹ̀yìn òkòkò abọ́kúlódò tọ́jú àwọn ọmọ ẹ̀ Ọlọ́run àdúgbò kù sinmi fún ẹ o ìyá wa tó yọ sí Adésànyà ìṣẹ́jú méjì. Erí bí gbọ́nlé gbogbo kúlódò amẹ́lẹ̀ ọ̀rọ̀ ògbógbó ọmọ kúlàrọ̀ jí lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ ni wọ́n fi kú kan ní ọ̀rọ̀ kan lámọ̀ àwọn ènìyàn ètò ni wọ́n pè ní odò nípò ọ̀tá rárá lómi dé ìpẹ̀lá ìyànkò mi ni wọ́n gbọdọ̀ tó ti ìtọ́jú ìgbórí tó wọn ò lọ́rẹ̀ẹ́ bàbá ni wọ́n ń kíra wọn nínú ilé wọn. fún mẹ́wọ́tì Bátúndé Azan ògbógbó kúlódò wọ káàlẹ̀ lọ́wọ́ oṣù kò lè dìde kò lè dìde owó òkè èdèrò ṣẹ̀ṣẹ̀ o ọlọ́run lọ ọlọ́run òkè ẹlẹ́fẹ̀ yàn rẹ̀ àwọn òkè àrùmọ́ ọlọ́run òkè ẹlẹ́fẹ̀ yàn rẹ̀ rescue my dear boss. ẹ dákun ìṣẹ́jú márùn-ún ló kù àwọn bàbá fẹ́ kí òun sí èkú lára ẹ má jẹ́ àgbàgbé ohun tá a torí ẹ̀ wá bí o ohun tá a torí ẹ̀ wá bí kí wọ́n lè kí òun sálájú rẹ̀ gbogbo lára ní ẹjọ́ àfarabalẹ̀ fún èyí tí ì kí wọn a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu representative governor Lagos State àti Lagos State. Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Okùn ẹ̀kan òwe afá yìí ẹ̀ẹ̀kan tó kù yìí o lè má wí tà kọ́kọ́ o lè má wí tà kejì àmọ́ rí wípé orí tẹ́lẹ̀ kẹta yìí rí o ẹlòmíì kò bá ògògó lọ́wọ́ rí àmọ́ iṣẹ́ tó ń ṣe nínú tíátà àbí nínú eré ìtàgé ó jẹ́ kí wọ́n láìkí ẹ̀ sọ wípé Allahumma salli ala sayyidina wa maulana Muhammad. Èyí tí ó ṣẹlẹ̀ yìí èyí tí ò tẹ́ aráyé lọ́rùn ni àmọ́ tó tẹ́ Ọlọ́run ẹ̀ lọ́rùn kò tẹ́ ayé lọ́rùn àmọ́ ó tẹ́ Ọlọ́run ẹ̀ lọ́rùn. Nígbà táwọn ní agboolé mo sọ wípé Alhaji Hasan Ogogo ẹ ti rí mọ̀lẹ́bí tí wọ́n ti bí ó pòfù mọ̀lẹ́bí ẹ̀ wípé mọ̀lẹ́bí dáadáa lòun ti wá ó pòfù ẹ̀sìn wípé ẹlẹ́sìn Islam lòun ó pòfù ìjọmọlúwàbí ó dẹ̀ pòfù ẹni tó níran. Eléyìí jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tí à ń bọ̀ lọ́nà nínú eré orí ìtàgé ó dùn wá jọjọ o. Ní alẹ́ àná
mò ń bá gómìnà ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ wọ́n wá ní àwọn ti gbọ́ wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn. mẹ́sẹ̀gì tèmi ní gbogbo tó bá ń ṣe yín tó bá ń ṣe gbogbo èèyàn ẹ gbọ́dọ̀ ní ẹni tẹ́ máa fọ̀rọ̀ lọ. nínú eré tíátà ọfà pọ̀ ọfà nínú òṣèlú ọfà pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò síṣẹ́ tí wọ́n kì í ta ní lọ́fà àmọ́ ọfà tí wọ́n bá ń ta ní tí ò bá tán yóò máa gbájọ yóò máa gbájọ yóò máa gbájọ yóò máa láwa tó bá ń ṣe yín ẹ̀sọ́ bá yín tí wọ́n ti ń ṣe ẹyẹ kẹyìn fún Alhaji Taiwo Hassan tí gbogbo ayé máa fi ògbógbó lójú ìwòran yín báyìí àwọn ọmọ wọn àwọn ẹbí wọn àwọn náà ni ẹ̀ ń wò lójú ìwòran yín yìí tí wọ́n ń ṣe ẹyẹ kẹyìn fún olóògbé Alhaji Taiwo Hassan gbogbo ní ìlú Ìlàwọ̀ nípínlẹ̀ Ògùn ẹsẹ̀ òkèrè dárò ènìyàn tó lọ kò pẹ́ kò pẹ́ nísìnyí àwọn àáfàá wọn kò kírun sí wọn lára láti lè ṣe ẹyẹ kẹyìn fún wọn.